Ẹ̀yin ará mi nínú Olúwa, mo kí yín káàbọ̀ sínú oṣù keje nínú ọdún 2022. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ti la apá kìíní ọdún 2022 já, a ti bọ́ sí apá kejì. Ọlọ́run tó ràn wá lọ́wọ́ tá a fi la apá kìíní já yóò túbọ̀ wà pẹ̀lú wa, yóò máa darí wa nínú gbogbo. Ẹ gbọ́ bó ṣe sọ nínú ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 5. Ó ní, èmi kì yóò fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kò jẹ́ kọ̀ ọ́ sílẹ̀. Ìlérí ńlá lélẹ́yìí fún wa. Ìyẹn ni pé nínú oṣù tá a wọ̀ yìí, Ọlọ́run ò ní fi wá sílẹ̀, Ọlọ́run ò ní kọ̀ wá sílẹ̀. Mo gbà ládùúrà fún ọ, nínú gbogbo tó bá dáwọ́lé nínú oṣù yìí yóò yọrí sí rere. Ọlọ́run àlàáfíà yóò wà pẹ̀lú ọ, Ọlọ́run ìfọ̀kànbalẹ̀ yóò wà pẹ̀lú ọ, Ọlọ́run yóò máa darí gbogbo ohun tó ń ṣe. Ẹ̀mí mímọ́ Ọlọ́run yóò bàlẹ́ ọ lákọ̀tun. O ò ní ṣìṣe, o ò ní ṣìrìn. Ògo Ọlọ́run yóò máa wà lára gbogbo ohun tó o ní. Nínú ilé àlàáfíà wà ń bẹ, níbi iṣẹ́ àlàáfíà wà ń bẹ, ní gbogbo ìrìnsẹ̀ àlàáfíà wà ń bẹ. Àlàáfíà ti tiẹ̀ nínú oṣù yìí máa lọ ní orúkọ Kristi. Àmín.